ìyàn ló kù tí ọ̀pọ̀ yìí báyìí. Àwọn akí sójà gbàjọba. Tó kọ́ bá lè jù lọ. Ká lè jù sójà àgbà. Sójà àgbà. Ìyọkàn fúnra wọn lórí ìhàn yìí. Nǹkan mójúra rí ṣe ọ̀tún kọjú ojú rẹ̀. Kí sójà gbàjọba báyìí fún olólóṣù mẹ́fà ní àdúgbò Nàìjíríà sí. Àfẹ́. Ok. Ẹlẹ́fẹ̀. Lọ sọ kí nìkan. Àmọ́ kìtìkan àfẹ́ yìí ọ̀fẹ́ yóò sọ sí àbí. Right, good and fine. Bọ̀kájẹ Igbo lèkìní ìbọ́sí lọ́líjẹ̀ ni. Kọjọ sọ sí ìdúró yìí. Ìgbẹ́kẹ̀ àgbẹ̀ ọ̀pọ̀ kìkìkì wọn kò tẹ̀lé ilẹ̀ Yorùbá kan lọ àti múná ju ọkọ̀ àti ọwọ́ ṣèlú ìbò kẹta Nàìjíríà. Ọbẹ̀ Afra lọ fẹ́ lẹ́jọ́ ọjọ́. Oníjọ́ ṣe kàn ṣe. Káṣe Àtìkù ní ìbábúrú ìgbéwà. Ìjọba tí ọbẹ̀ ọkọ̀ Fúlàní àkó àgbẹ̀yìn ní bẹ́ẹ̀ Yorùbá rẹ̀ ara ṣíṣe bá àbí good and fine. Ó ṣe ṣe kéde ọ̀la tẹ̀ dá àwọn. Bọ̀dí kí ní ojú tèmi o. Ọ̀fẹ́ yọ sọ́sìdì. Ọ̀tí yọ̀ rẹ̀ jù àbí nípa àná àbí ìwọ náà gẹ́gẹ́ bí olórí ọyọ pọ̀ náà tún ní sí ìdílé pọ̀ wá àwọn mìíràn pọ̀ Ọba ní ìsìnkú àjọyọ̀. Ọ̀rọ̀ àjọyọ̀. wọ́n ti yọ̀ rẹ̀ jù. Ó ti yọ̀ rẹ̀ jù bẹ́ẹ̀ ti. Tinubu Buhari ti yọ̀ rẹ̀ jù. Ó rẹ̀ ti kàfé pé òun máa ń jọ náà. Ò èsì ní bọ́jẹ̀tì wọ́n ti yọ bọ́tà ìṣe ìjọ kò débẹ̀ níyẹ kí àná sílẹ̀. Then èkejì. Ó ti sọ fún ọ̀hún àjọ. Àbọ̀ ṣe èrè àgbọ̀jàre òdìbò ní Fẹ́bárì. Ẹ̀yẹ ká bínú sí kété wọn ẹ̀ báyìí. Torí nọ́mbà 1 òkúra rẹ̀ olóòótọ́ èèyàn nọ́mbà 1 ni pé ẹ̀ẹ́dì ọlé náà ti dìbò. Ìdí ọ̀nì kẹ̀ lọ lẹ́bẹ̀ o, bàtà tó bá bọ́ ilẹ̀ ní fẹ́ kìsẹ̀. Ètò ọlọ́wọ́ máa jọ kó bá yẹ ká ẹ̀kọ́ débẹ̀. Ẹ̀ẹ́dì yẹ ká ìwọ̀n balẹ̀ tó ọ̀lẹ́ yẹ ká agbọ́tò rẹ̀ kìí agbọ́ kìtà apáta ìfọ̀ fọ̀fọ̀ débẹ̀ káìmọ̀ débẹ̀ pọ̀lọ́pọ̀ débẹ̀ fàyọ sọ́tìdì. Wọ́n á mọ̀ pé sọ́tìdì ni ọ̀rá kéèké rẹ̀ jẹ́. Ok, your neighboring country, your lé ẹjọ́ yìí sọ́tìdì. Níwà pàpà ìwọ̀ kan dìbò ní Fẹ́bárì. Ọ̀sán rẹ̀ lẹ́ ní May. Àlọ́ oṣù mẹ́ta kọ́ lè dira. Ó yẹ kí ti jò. Ok, ẹ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ wa máa yọ sọ́tìdì náà kájọba ẹ̀. Káà yóò kẹ́wọ̀ kan yóò mú ọmọ Nàìjíríà. Kò ní ṣe wá máa kó palliative yìí jáde tó ẹ̀sẹ̀ ń kó jáde yìí. Ẹjọ́ rice kò kó sílẹ̀ ní báyẹn. Ṣé ó yóò kárí àgbẹ̀? Agolo méjì ẹlòmíì ò rí gbà nínú agolo méjì ẹwọ rice lọ rí gbà. Wọ́n rí gbà. Bẹ́ẹ̀ sà. Ayé yẹn á dà sà. Ayé yẹn á dà. Ayé yẹn á dà sà. Inú mi kù sí ìgbàgbọ́ sọ. Bẹ́ẹ̀ yẹ sà adẹ̀ ń sọ fún wọn gbà yẹn sà níbi nǹkan tá a fẹ́ ṣe báyìí sà yẹ sà nǹkan tá à ń sọ báyìí sà òun náà ló fẹ́ sọ yẹn sà ṣe rí òmìnira Yorùbá 2022 tó wà lọ́wọ́ yín sà òmìnira Yorùbá 2022 tá a fi kọ́ síbẹ̀ yẹn ní November 20 last year bẹ́ẹ̀ ni à ń ṣe tàbí wọn ni so òmìnira Yorùbá 2022 yẹn òmìnira Yorùbá 2022 yẹn sà òun la ajáde ní November 20 last year la jáde kó Nàìjíríà a dẹ̀ sọ fún wọn pé a ti ṣe declaration lọ́jọ́ yẹn la ṣe declaration wa a wá sọ fún wọn pé ẹ jẹ́ ká máa lọ bọ̀ tó wọ́n ní pé àfútà wọn bá dìbò ok èyí tẹ̀ fi lẹ́tà tó wà lọ́wọ́ yẹn sà àtúkọ́ sí United Nations pé ìbò tó fẹ́ di o it's not pending on us ògbóni àwọn tó kún níṣe pẹ̀lú òmìnira ilẹ̀ Yorùbá 2022 tó ti jáde because gbèsè tá a máa jẹ títí di on the 20 yẹn la fẹ́ sanmọ ní gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ìpínlẹ̀ mẹ́jọ tá a nílẹ̀ Yorùbá Kogi ni o Kwara ni o Èkó ni o Ògùn ni o Ọ̀yọ́ ni o Oǹdó ni o Èkìtì ni o Ọ̀ṣun ni o gbogbo àwọn méjèèjọ yẹn pátápátá lọ́tọ̀ọ̀rọ̀ Ọlọ́run ti gbà fún wa a dẹ̀ ti dúró làwa sọ fún pé ìgbésẹ̀ tó bá jẹ títí dìgbà yẹn ò la fẹ́ sọmọ màmá Modúpọ̀lá ní Tìrìnàbọ́lá lọ́lọ́run wá lò bẹ́ẹ̀ ni sà màmá Modúpọ̀lá ní Tìrìnàbọ́lá lọ́lọ́run wá lò tó bá dọ́ ìjọba délé ẹ sà ẹ wo yẹn sà ẹ wo ìwé tó wà lẹ́yìn yẹn sà ẹ bá fi ilé ẹ sà ẹ bá wò ilé ṣẹ́rí gbogbo nǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀ nìyí ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ the university level ètò ìwòsàn ọ̀fẹ́ ẹ̀dẹ́ ìjìnlẹ̀ FM yìí wọ́n máa bá wa àti bẹ́ẹ̀ ni sà
ṣé ẹ rò pé ó sì bá ẹ. àwọn gómìnà ti gba lẹ́tà wọn sà gómìnà Akérédolú ti gba lẹ́tà wọn pé Buhari gba lẹ́tà kó tó kúrò ńbẹ̀ ó tún wọ́n dọ̀bà lọ́wọ́ Tinubu pé àti jáde kúrò Nàìjíríà kò tiẹ̀ ẹ wo àlàáfíà ló bá dé màmá Modúpọ̀lá ní Tìrìn Abíọ́lá òun lọ́lọ́run lò fún wa tó lọ sí ìgbìmọ̀ àjọ àgbáyé ó kọ́ lọ sọ́dọ̀ Queen Elizabeth tó sọ fún wọn pé ogun tẹ́bi so wá pọ̀ ní 1914 to 2014 ó ti já 2014 lóye kọ́ka ti 100 years ó wá sọ bẹ́ẹ̀ fún wa ní náà ó wá lọ sí ìgbìmọ̀ àjọ àgbọ̀ tó sọ bẹ́ẹ̀ fún wọn bẹ́ẹ̀ wọ́n tún gbà wọn ní òkè ó yẹ lọ ṣe declaration and nínú òfin yẹn sà indigenous people rights yẹn under constitution àwọn kìnnìkan United Nations indigenous people rights la fi jáde àdètí ni ẹ̀yà kan àṣà kan àti èdè kan la ní ṣé wọ́n gbèdé wa lọ́wọ́ wọ́n gbèdé mi lé wa lọ́wọ́ so èdè yẹn náà gbà lọ́wọ́ wa tó ń gbèdé mi lé wa lọ́wọ́ náà ń sìn Ọlọ́run wa ti wá bá a ṣe Yorùbá la fẹ́ máa sọ báyìí gbogbo nǹkan tá a fẹ́ ṣe ẹni tó kàwé àti ẹni tó kọ́ máa ríṣẹ́ lédè tá à ń lọ lọ́rọ̀ ẹ̀ gbogbo wa pátá ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ English mọ́ tẹ́ bá fẹ́ ṣe separate language ọmọ ní school mi fún yín bá a ṣe ń ṣe ẹ̀ ṣe gan sa àwọn China náà ló ṣe àwọn electronic wọn jáde ọmọ kékeré wọn ló ṣe ń bẹ̀ so ọmọ kan bọ́ lọ kọ́ báyìí ní ìjùtà àbólú bàtí máa débẹ̀ wọ́n ló fail English wọ́n ló gbé nǹkan jẹ ṣe rí nǹkan táwọn àwọn bíbí yẹn dá sílẹ̀ fún wa ṣé wáyé pé èdè wa nísà ṣé ó lè fail English kó pẹ́ pé nǹkan jẹ èdè tí òun ṣe èdè wa so èdè wa la fẹ́ máa sọ báyìí gbogbo ilẹ̀ Yorùbá títí yunifásitì èdè wa la fẹ́ máa sọ bí tọ́lọ́run ti bá wa ṣé nìyẹn sà ká máa jó ká máa yọ̀ ni àwọn ọmọ yẹn máa rògo wọn lò báyìí pẹ̀lú ògo Ọlọ́run ògo wọn ní wọ́ mi ra wọn dẹ̀ ní wọ̀ kùnkùn lábàbùrù kò rí gbogbo wọn bábátà èmi kí n wò ló adé fi tẹ́ gbogbo yín lọ́rùn bàbá bẹ́ẹ̀ sà àlàáfíà ló bá dé sà àlàáfíà ló bá dé àlàáfíà ló bá dé àti ẹ̀fẹ́ kò tiẹ̀ sí nǹkan tó jogun ìtàyè sílẹ̀ gan kò gbúdọ̀ wáyé bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ ni 1983 bẹ́ẹ̀ ni èmi náà mo witness yẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni irú ọ̀tẹ̀ lè ṣẹlẹ̀ lágbára Jésù kò tẹ̀ lè ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sà àlàáfíà báwọn gbogbo àwọn yẹsà àwọn orílẹ̀-èdè tó jáde kúrò ní orí ìlú wọn rí àlàáfíà náà ló bá dé irú àwọn Amẹ́ríkà ń sì bàtán fẹ́ lọ àwọn rò pé bóyá ogun máa ṣẹlẹ̀ ní bàtán fẹ́ jà ní London Great Britain wọ́n làwọn wá lọ sọ fún France pé ẹ̀jẹ̀ wá ràn wá lọ́wọ́ wọ́n làwọn Great Britain wá ní pé ẹ̀kọ́ lọ ṣe declaration yìí tán bàtán wá ṣe declaration wọn àwọn Great Britain wọn gbógun torí pé wọ́n ti wà signatory to United Nations pé under that heart. Yes sir. Bẹ́ẹ̀ sà ẹ máa gbọ́ kí wọ́n ti bàbá ń sọ ẹ máa gbọ́. Bẹ́ẹ̀ sà. Ibo lẹ rò pé ní Yorùbá tó máa ń lò wá. Bó ṣe rí ni sà àwọn ọ̀dọ́ ló kọ́kọ́ máa wà ń bẹ̀ Adélé ó ti wà ní ìwé ọwọ́ yẹn sà Adélé àwọn ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ìjọba àwọn ló máa wà ń bẹ̀ tó bá ti wà ń bẹ̀ á wá lọ kọ àbádòfin wa ṣe rí pé ẹnjọ́ mẹ́ta wọn ní kọ́ máa ṣe census àwa la sọ fún wọn pé kọ́ máa ṣe census dọ́dọ̀ wa torí pé Yorùbá ló fẹ́ ṣe census àwọn máa ka àwa ìbá ní gbogbo Yorùbá àgbà 6 million ló wá báyìí 6 million níwájú Yorùbá báyìí now àwa fẹ́ ṣe census wa fúnra wa ìyẹn la máa fi tẹ́wọ́ wa jáde tá fẹ́ máa lò tó fi rẹ́ gold náà fi ṣe owó wa passport wa everything wo ti ready so now nǹkan tá fẹ́ ṣe ń sìn wípé àwọn Adélé tó bá ti débẹ̀ yẹn Olórí Adélé pẹ̀lú màmá Modúpọ̀lá níṣẹ́ àwọn ń bọ̀ láti US báyìí tó bá ti dé Ìbàdàn náà máa dé sí gbogbo àwa táwa wà bí a máa tún yẹ́yà tún à lọ sí gómìnà ọ́fíìsì wa a lọ pàdé wọn pẹ̀lú àsíá wa pẹ̀lú vẹ́ẹ̀sì wa ó ti rẹ́dì so a máa jáde lẹ́nu ọjọ́ mẹ́ta a máa bẹ̀ sí sọ fún àwọn èèyàn so that kan wá vẹ́ẹ̀sì yẹn oníkàkú wa di dání àti àsíá wa o la fẹ́ nà sókè tábàlẹ̀ ti rèé ẹ̀ àwọn èèyàn Adélé yẹn wá lo few months náà máa lò ń bẹ̀ tó máa fi kọ òfin tán ní Ìbàdàn tó bá ti wá parí òfin yẹn tán ní a máa ṣe máa ń dòbà lọ́wọ́ àwọn tó bá fẹ́ ṣòṣèlú àwọn tó fẹ́ gbé àpótí ìdìbò ẹ fẹ́ díje ni ò bọ́ wọn ní gbowó lọ́wọ́ yín o nídìí ẹni tó bá fẹ́ gbà ìkéde wọn máa pẹ́ 100 million ticket náà kò sí wọn tó jọ bẹ́ẹ̀ ẹ máa já ẹ lọ́fẹ̀ẹ́ ẹ wá díje Yorùbá la dẹ̀ fẹ́ máa sọ kò dẹ̀ sí nǹkan tó ń jẹ́ kò sí nǹkan tó jẹ́ àràbù kankan kò sí èdèkéde kankan ní Yorùbá la fẹ́ máa sọ so ó máa easy fún wa táyì mọ̀ pé bàtà bá ṣòfin tó ń sà ṣe mọ̀ pé kò sí nǹkan tó máa ẹni tó bá ròfin á ti mọ̀ pé òun máa bá lọ nà yes sir yes sir. Yes sir. Níbo ni wọ́n ti ṣe ní ojú ẹ̀ báyìí tó sọ sí? Wọ́n ti ṣe ní Europe àwọn bíi country mẹ́wàá wọ́n ti ṣe ní Europe Southern Sudan ló ṣẹ̀ṣẹ̀ ṣe tí wọ́n last Southern Sudan ló jáde tí ò dẹ̀ bá ogun wá tí ò bá ogun rárá kò bá ogun wá àlàáfíà dẹ̀dẹ̀ olé ló bá jáde kò bógun rárá tọ́ àwọn ọlọ́pàá tó bá jẹ́ Yorùbá wọ́n máa gbàkóso báràkì wọn gẹ́gẹ́ bọ́n ṣe ta kalẹ̀
àwọn àmì báràkì tó bá jẹ́ Yorùbá wọ́n máa gbàkóso báràkì tó bá jẹ́ ilẹ̀ Yorùbá ni o àwa lọ báràkì Àbújá àwa lọ báràkì Ìgbò báràkì ilẹ̀ Yorùbá tí gbogbo mẹ́jọ tá a sọ yẹn ni o wọ́n máa gbàkóso fúnra wọn àwọn Yorùbá tó bá wà ń bẹ̀ ni o àwọn ló máa gbà bí wọ́n bí ìgbìmọ̀ àjọ àgbáyé ṣe là á kalẹ̀ nìyẹn tó bá dẹ̀ ti gbàkóso kò sí problem then wọ́n máa ní family sáàárín wa sà so tí wọ́n lè kojú bọ́n sí wa ọ̀rọ̀ máa dàbí ọ̀rọ̀ Sri Lanka ni tí gbogbo èèyàn jáde ńgbà ayé mọ̀ pé wọ́n ṣe ń lọ presidential lodge gbogbo wọn sápò ń bẹ̀ kò sẹ́ni tó dúró gbogbo ìkan tá a fẹ́ ṣe à ń lọ sí gómìnà ọ́fíìsì gbogbo a fẹ́ lọ pàdé Adélé o gbogbo a máa túyàtúyàyà àwọn ìgbìmọ̀ àjọ àgbáyé wọ́n dẹ̀ ń bọ̀ wá bá wa ṣe wọ́n bá wa kí wa kú oríire pé ayọ̀ òmìnira wọn fẹ́ bá wa yọ̀ kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ó dẹ̀ ń ṣẹlẹ̀ fúngbà àkọ́kọ́ ká máa jó ká máa yọ̀ ni Ọlọ́run ti gbalẹ̀ fún wa sà bàbá Awólọ́wọ̀ ṣe kò sọ pé a máa wà la máa jàgbára wa òun ló ti ń wáyé yìí ṣé ìyè àwọn ìnìjẹ́ òṣìṣẹ́ ẹjọ́ mẹ́ta bá rì iye wọn ṣìnà hàn wọ́n dẹ̀ lọ sọ̀dọ̀ wọn pòlíṣàn wọ́n dẹ̀ bẹ̀ sí jó mọ́tò wọn wọ́n ní wọn fẹ́ wọn mọ́ ológun dẹ̀ gbàjọba ń bẹ̀ wọ́n dẹ̀ sọ pé ẹni ẹ fẹ́ lọ bá àwọn ológun jà lọ àwọn ẹ̀dẹ̀ sọ pé wọ́n ní ẹ má wá sọ̀dọ̀ wọn ní nǹkan tó wù wọ́n lóhùn wọn bẹ́ẹ̀ so tó bá máa yáwó yẹ kí iye wá sí kọ́ máa jẹ́ kó pọ́pọ́lọ́ àlọ́ mọ́ ṣé palliative tó ń fi ń tàn wá jẹ ṣé wọn la fẹ́ máa jókòó lé kọ́ máa gba agolo ráìsì méjì ìjọ wọn la fẹ́ ṣe lè dà 63 years ṣé ó ná tí Nàìjíríà ti gbọ́ èmi ẹ̀sà mo ti pé 60 báyìí sá 60 ni mi báyìí bàbá mo ti pé 60 mi ò rí nǹkan tí mo lè sọ pé mo dìmú báyìí níjọ́ mo ti wà ní Nàìjíríà tó ti bí mi sí láyé àkílà wa ń ṣe àkílà ń dúró ṣe ẹ jẹ́ ká jáde o ẹ jẹ́ ká jáde lélẹ̀ yìí o ẹ jẹ́ ká jáde o gbogbo abátá ká jáde ká lọ pa lógúnlọ́gbọ̀n. ṣe gbọ́ báyìí ṣe gbọ́ nǹkan tí mo mi sọ báyìí ṣe gbọ́ báyìí. 3,000 mo fi rán báàgì ní ẹgbẹ́ Jonathan. ṣe gbọ́ báyìí. Adémúra kọ́ńsọ̀ gáàgì. Yes sir. Yes sir. Bẹ́ẹ̀ni. A ti sọ fún bàbá Tinubu tẹ́lẹ̀ pé ní ogúnjọ́ oṣù kọkànlá láti ẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n ti dìbò wọn a ti sọ fún pé a ti jáde Buhari gba lẹ́tà Buhari wọ́n ní kí Buhari object pé ṣé lóòótọ́ Yorùbá ẹ ti gbà pé Yorùbá ti jáde Buhari ò lè object torí pé wọ́n wà signatory to United Nations Act yẹn tó sọ̀rọ̀ nípa indigenous people right tó dọ̀pọ̀ nípa right to self determination wọ́n object wọ́n dẹ̀ láti pé gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àtàwọn kábíyèsí wa wọ́n pè wọ́n pápá ẹ máa bọ̀ o Yorùbá ti jáde o wọ́n dẹ̀ ti kọ lẹ́tà sọ láti outside o kí lẹ fẹ́ ṣe sí o wọ́n ní rárá wọ́n làwọn ọmọ bó ṣe máa bá àwọn tó bá wà nídìí ọ̀rọ̀ máa bá wọn sọ̀rọ̀ bó ṣe lọ sí Kútọ́nù tó lọ bá bàbá Akíntóyè yẹn Professor Akíntóyè àti Ìgbòho bó ṣe lọ bá wọn lọ́hùn nìyẹn tó bá lọ gbowó lọ́wọ́ àwọn politician náà bá bẹ̀ sí wọ́n ní kọ́ lọ sọ fún bàbá yẹn pé màmá yẹn pé irọ́ ló ń pa wọ́n ní kó gbé màmá yẹn wálẹ̀ gbogbo àwọn èèyàn wọ́n bẹ̀ sí sọ pé irọ́ ni màmá ń pa ṣé bó ṣe ń gba nation ní wọ́n bẹ̀ sí ń parọ́ ọ̀bọ̀tọ́ lọ́n bá wá ṣe màmá wa dúró lórí ẹsẹ̀ màmá wa gbè lọ́wọ́ ọmọ Yorùbá ṣé kò ń continue wọ́n ní ó yà agbègbè aláṣọ kọ́ máa continue Ọlọ́run dẹ̀ gba gbogbo ògo bàbá yẹn màmá yẹn dẹ̀ continue àtòdè sẹ́yìn ó dẹ̀ tẹnu mọ́ pé Adélé ń bọ̀ òun bá àwọn olórí Adélé ń bọ̀ òun nìyí sà ó ń bá olórí Adélé bọ̀ àwọn nìyí sà then ẹ̀wọ̀n onídàá tí máa wáṣẹ́ báyìí tó bá ń wáṣẹ́ báyìí ó máa lọ sí www.yoruba.org yìí ló máa lọ bẹ̀ ẹ kàn rẹ́gísítà síbẹ̀ àwọn tó bá ń wáṣẹ́ ṣe ti fún mọ́mì ṣe ti gba ti yín ẹjọ́ ẹ má yẹ kó sọnù ó nídìí o ẹ má yẹ kó sọnù ó nídìí ó mọ̀ ń fi hàn yín báyìí ẹ máa ní tiyín dání www.yoruba.org nìyí sà àwọn tó bá ń wáṣẹ́ ẹ fẹ́ join ní àmì ẹ fẹ́ join lébẹ̀ ẹ fẹ́ join ó wà ń bẹ̀ yẹn www.agbaṣẹ́ṣe Yorùbá àwọn contractor nìyẹn tó wọn ní ìdásí máa wáṣẹ́ kiri mọ́ tẹ́ bá kàn ti rẹ́gísítà síbẹ̀ ó parí Ìjìnlẹ̀ FM yìí náà máa gbọ́gbọ̀ sórí fóònù tó máa gbọ́ 24 hours so àyè máa túrí wa ká máa jáde kiri mọ́ ń gbà yẹn so ẹ̀kọ́ máa gbọ́ ní rédíò kò dẹ̀ ń jẹ dátà tẹ́ bá ti gbọ́gbọ̀ ẹ̀ máa gbọ́ so pé olórí Adélé ń bọ̀ o pẹ̀lú màmá wa Modúpẹ́ Ọlánìtì Abíọ́lá tó má lẹ̀ ti dé gbogbo akọ́kọ́tà ká lọ pàdé wọn ní Alágbàká pẹ̀lú vẹ́ẹ̀sì pẹ̀lú àsíá wa ká máa nà sókè Ọlọ́run ti gba máa kó wa ṣe bẹ́ẹ̀ máa ń rí wa kí máa rí wa tá a máa wá sínú ọjà ń bì ní a ti máa wá dáadáa. ok wo bàbá ẹgbọ́n nǹkan tó ń sọ. ok so bàbá ẹgbẹ́ mú wa sà ẹgbẹ́ mú wa bàbá ẹ ṣe nǹkan sà. Yes sir ẹ ṣe nǹkan sà àdúgbò sà ẹ ṣe bàbá ẹgbẹ́ mú wa sà ẹgbẹ́ mú wa sà. Yes sir ẹ ṣe nǹkan sà àdúgbò sà ẹ ṣe bàbá ẹgbẹ́ mú wa sà ẹ̀mí gígùn olú abitẹ́ ńlọrùn bàbá
gbogbo yín pápátá àwọn ọmọ yẹn á yàn á yanjú àwọn èso yín ò ní rẹ̀ dànù ẹ ò ní fojú sunkún ọmọ ẹ ò ní yàgàn lẹ́ tátà ò ní fọmọ pa yín lẹ́kún níwọ̀nba tí òrùn bá ti ràn kára yé ògo ọmọ yẹn máa ràn kára yé ògo yín ò ní wá àní nìtàjẹ̀ sílẹ̀ ló kọjá nǹkan tó ń jẹ́ ogun kò tí àti ẹ̀ ní gbúrò ẹ̀ ló kọ Jésù ẹ ṣé gan sà adúpẹ́ sà ẹ pẹ́ fún wa sà ẹ ṣé gan sà ẹ ṣé gan sà adúpẹ́ sà o.